ó ṣẹlẹ̀ o ṣẹ́yìn náà ti gbọ́ àṣírí ìkọ̀kọ̀ tó wà láàrin Fẹ́mi Adébáyọ̀ àti Fúnkẹ́ Akíndélé. Fẹ́mi Adébáyọ̀ jẹ́ ọ̀kan lára àwọn gbajúmọ̀ ilẹ̀ wa tí kò fẹ́ràn wàhálà bó ti wù kó kéré mọ́, tí kì í kọjá àyè rẹ̀, bẹ́ẹ̀ ni ó ṣòro kẹ́ tó gbọ́ àìdá kan nípa rẹ̀. Jẹ́jẹ́ rẹ̀ ló máa ń lọ. Iṣẹ́ tíátà tó yàn láàyò àti ìtọ́jú mọ̀lẹ́bí rẹ̀ ló gbájúmọ́, nítorí ẹni tá a kọ́ tó gbẹ́kọ̀ọ́ tó sì máa ń ṣàfihàn ní gbogbo ìgbà pé ilé eré lòun ti jáde wá ni. Ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí nǹkan ò fararọ nínú ìdílé òṣèré yìí. Níṣe lọ̀rọ̀ òun àti ìyàwó rẹ̀ dàbí adìyẹ bàlókùn ara òrókùn ara òrẹ́dìyẹ fáwọn méjèèjì báyìí o. Bó tilẹ̀ jẹ́ pé ọlọ́yàyà àti oníyẹ̀sí ni òṣèré tó jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin yìí, iná tó ń gbóná gidigidi ń jó lọ́wọ́ nínú ìdílé rẹ̀ bí a ṣe ń sọ lọ́wọ́ báyìí. Bí ẹ ò bá gbàgbé pé ní bí oṣù méjì sẹ́yìn láti kọ́kọ́ fi tó yín létí pé ogun èṣù kan ń jà láàrin òṣèré yìí àti ìyàwó rẹ̀ tó ti kúrò lọ́ọ̀dẹ̀ rẹ̀ báyìí, ìyẹn Mẹ̀búnát Ọmọ́táyọ̀ Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Ládùkẹ́. A sọ fún yín nígbà náà pé ọmọbìnrin olóúnjẹ ìgbàlódé yìí ti kúrò nílé Fẹ́mi Adébáyọ̀. Di bí a sì ṣe ń sọ̀rọ̀ yìí kò tí ì sẹ́ni tó mọ ibi tí Ìyá Ládùkẹ́ bínú kó lọ. Bóyá ó ti padà sílùú òyìnbó tó ń gbé tẹ́lẹ̀ ni, tàbí ó lọ farasoko sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan títí tí ọ̀rọ̀ tó ń rùn nílẹ̀ yìí yóò fi tán ni o, tàbí bóyá ó padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ṣùgbọ́n ohun tá a gbọ́ ni pé Ìyá Ládùkẹ́ ò sí lọ́ọ̀dẹ̀ gbajúmọ̀ òṣèré Fẹ́mi Adébáyọ̀ mọ́. Àwọn ohun tá a gbọ́ pé ó fa ìpínyà yìí ní gbọ́nmi sí omi òtó tó máa ń wáyé láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n ní báyìí o, àṣírí ọ̀rọ̀ yìí ti wá tú síta ju ti tẹ́lẹ̀ lọ. Olófòfó ògbẹ́gba orí ayélujára tí kò sẹ́ni tó mọ̀ bá kọ ní báwo ni. Ṣùgbọ́n tí gbogbo èèyàn mọ̀ sí Gistlover ti kúkú fọ́gbà yangàn ọ̀rọ̀ náà báyìí o. Nígbà tó sì bẹ̀rẹ̀ sí ní ju ògúlùtù ọ̀rọ̀, ọ̀pọ̀ èèyàn ló ń tabá tí kò sì sẹ́ni tó tì mọ ibi tí ọ̀rọ̀ náà máa padà já sí báyìí. Ohun tí a gbọ́ pé ó fa à ń kó jáde lọ́ọ̀dẹ̀ ara ẹni yìí ni ẹ̀sùn tí Ọmọ́táyọ̀ Mẹ̀múnát ìyẹn ìyàwó Fẹ́mi Adébáyọ̀ fi ń kan ọkọ rẹ̀ wípé olójú kò mú ò lọ ni, pé ojú rẹ̀ kò gbébì kan. Wọ́n ní obìnrin yìí fi ẹ̀sùn kan ọkọ rẹ̀ pé ọ̀pọ̀ àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ àti àwọn arẹwà obìnrin tó wà láyìíká rẹ̀ ló ti fi ọ̀pá mósè rẹ̀ dà bí Fúlàní ṣe ń fi ọ̀pá kan da igba màálù, tó sì jẹ́ pé ọ̀pọ̀ ìgbà ni àṣírí máa ń tú sí ọmọbìnrin yìí lọ́wọ́. Wọ́n ní ọ̀pọ̀ ìgbà ni ọ̀rọ̀ yìí ti fa ìjà láàrin ọkọ àti ìyàwó yìí, ṣùgbọ́n wọ́n máa ń parí rẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ náà kò jọ pé Ìyá Ládùkẹ́ rí àyípadà tó ń retí láti ọ̀dọ̀ ọkọ rẹ̀ Fẹ́mi Adébáyọ̀, tí àwọn ìkẹ́ àdúgbò náà ò sì jẹ́ kí etí rẹ̀ di, bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ kí inú rẹ̀ dùn. Oríṣiríṣi ìròyìn kò bákùngbé ni wọ́n máa fi ń bọ́ obìnrin yìí bí iyán alẹ́. A gbọ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ti rí Fẹ́mi pẹ̀lú obìnrin ni wọ́n máa ń ta ìyàwó rẹ̀ lólobó. Kódà bí kò bá tiẹ̀ sí ohunkóhun láàrin wọn, tí ara sì máa bẹ̀rẹ̀ sí ní ta òun náà. Ṣé ẹ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní tétí ò bá gbọ́ yùnwùn inú kì í bàjẹ́. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, eléyìí tó wá padà fọ́ gbogbo rẹ̀ lójú pọ̀ ní èyí tó ṣẹlẹ̀ nígbà tí Fẹ́mi Adébáyọ̀ wà ní oko eré kan tí wọ́n ṣe ní ibùdó oko eré tó jẹ́ ti Ibrahim Chatta, ìyẹn Ibrahim Chatta Film Village tó wà ní agbègbè Ọ̀yọ́, pẹ̀lú àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń ya fíìmù lọ́wọ́. Wọ́n ní àwọn àgbà òṣèré wà níbẹ̀, kódà Fúnkẹ́ Akíndélé wà níbẹ̀ pẹ̀lú. Òun ló sì kópa pàtàkì jùlọ nínú fíìmù yìí tí àwọn olóyìnbó ń pè ní lead role. Wọ́n ní ṣàdédé ni Ìyá Ládùkẹ́ ìyẹn ìyàwó Fẹ́mi Adébáyọ̀ já wọbẹ̀ tó lọ kọjú ìjà sí Fúnkẹ́ Akíndélé, tó ní kó fi ọkọ òun sílẹ̀, tó sì tún fẹ̀sùn kan Fúnkẹ́ Akíndélé pé ọwọ́ rẹ̀ ni wọ́n bá nídìí bí ìgbéyàwó Fẹ́mi Adébáyọ̀ àkọ́kọ́ ṣe forí ṣánpọ́n, pé kó má tún da ìgbéyàwó tòun náà rú o. A gbọ́ pé bí ogun bí ìjà ni ìyàwó Fẹ́mi Adébáyọ̀ mú ọ̀rọ̀ yìí. Wọ́n ní ọmọbìnrin yìí bà ọ̀pọ̀ nǹkan jẹ́ níbi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ pẹ̀lú ìbínú, tó bẹ́ẹ̀ tó jẹ́ pé Fẹ́mi ní láti san owó gbogbo nǹkan tí ìyàwó rẹ̀ bàjẹ́ nílé ìtura tí wọ́n ti ya fíìmù náà. Wọ́n ní ọmọbìnrin yìí kìlọ̀ fún Fúnkẹ́ pé tí kò bá fi ọkọ òun sílẹ̀, gbogbo ohun tí wọ́n ṣètìlé fi jó ni òun máa wá rò lórí ayélujára. Ó ní gbogbo àṣírí ìkọ̀kọ̀ tó wà láàrin Fẹ́mi àti Fúnkẹ́ Akíndélé ni òun máa tú fáráyé gbọ́. Lẹ́yìn ìgbà tí eléyìí ṣẹlẹ̀, níṣe làwọn èèyàn rò pé ọ̀rọ̀ yìí ti tán síbẹ̀ níwọ̀n ìgbà tí arábìnrin yìí ti kìlọ̀ fún Fúnkẹ́ Akíndélé lóko eré yìí. Ṣùgbọ́n kò tán síbẹ̀ o. Níṣe ni àpótí ọmọbìnrin yìí lọ jókòó sílé de ìdí Fẹ́mi Adébáyọ̀ tó sì bá po ọ̀gá nínú wàhálà. Kódà níṣe náà ló ń halẹ̀ mọ́ Fẹ́mi Adébáyọ̀ pé tí kò bá jáwọ́, òun yóò ba àwọn iṣẹ́ ńlá tó ń ṣe lọ́wọ́ jẹ́, tí òun sì tún máa gbé ọ̀rọ̀ òun àti Fúnkẹ́ síta fún gbogbo ayé gbọ́. Eléyìí ni wọ́n ló ṣokùnfà bí gbajúmọ̀ òṣèré yìí ṣe kó ẹrù rẹ̀ kúrò nílé, tó ní kí Ìyá Ládùkẹ́ máa lọ pé òun ò ṣe mọ́, àti pé kò lè máa fi ọwọ́ lálẹ̀ fún òun tàbí sọ ẹni tí òun máa bá ṣe fún òun, nítorí pé ẹni tó bá wu òun ni òun lè wà pẹ̀lú, tó sì kẹ́rù rẹ̀ tó lọ gbalé síta. Gẹ́gẹ́ bí Gistlover ṣe sọ,
wọ́n ní èyí tó wá pabambarì nínú ọ̀rọ̀ yìí ni à ń ṣògùn sí ni a ò ṣògùn sí ni tó wá jẹyọ. wọ́n ní ìyá Ládùkẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ kan ní èdè àìyedè kan, ìjà náà sì lé débi pé wọ́n lérí àti tú àṣírí ara wọn síta. nìyẹn náà wá fọ̀rọ̀ náà ṣe ẹni yára lògùn gbè kó tó ṣe mí màá kọ́kọ́ bà tiẹ̀ jẹ́. pẹ̀lú bó ṣe yára fi àwòrán gbogbo ìtàkùrọ̀sọ wọn àti gbogbo ibi tí wọ́n máa ń rìn sí àti bí wọ́n ṣe jọ lọ máa ń ṣògùn pé kí ọkọ wọn lè nífẹ̀ẹ́ wọn kó sì máa wò ta ránṣẹ́ sí Fẹ́mi, tí Fẹ́mi náà sì fi àwọn fọ́tò yìí ránṣẹ́ sí mọ̀lẹ́bí rẹ̀ kí wọ́n lè mọ nǹkan tí ìyàwó òun ń dán wò. wọ́n ní ohun tó padà da ọ̀rọ̀ náà rú pátápátá nìyí tí kò sì tí ì níyànjú di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. wọ́n fi kún un pé oríṣiríṣi ọ̀nà ni àwọn mọ̀lẹ́bí ọmọbìnrin yìí ti gbà láti rí i pé wọ́n yanjú gbogbo ọ̀rọ̀ náà kí mẹ̀mú náà lè padà sílé Fẹ́mi, ṣùgbọ́n pàbó ni gbogbo rẹ̀ já sí. lórí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti Fúnkẹ́ Akíndélé, ó ti ṣe díẹ̀ tí oríṣiríṣi awuyewuye ti ń káàkiri nípa wọn tí àwọn èèyàn sì máa ń sọ pé ìfẹ́ kọ̀kọ̀ wà láàrin wọn. ó ti bẹ̀rẹ̀ láti ìgbà tí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ àkọ́kọ́ tó orúkọ rẹ̀ ń jẹ́ Khadijat tó bí ìbejì fún sì wà lọ́ọ̀dẹ̀ rẹ̀, ṣùgbọ́n tí wọ́n ti ń kojú ìṣòro díẹ̀díẹ̀ nínú ìgbéyàwó wọn náà tí orúkọ Fúnkẹ́ Akíndélé sì ń fò káàkiri nígbà náà pé ìfẹ́ ìkọ̀kọ̀ wà láàrin òun àti Fẹ́mi Adébáyọ̀. eléyìí tó jẹ́ kí ìyá Ládùkẹ́ náà máa fẹ̀sùn kan Fúnkẹ́ Akíndélé pé ìbáṣepọ̀ wọn ìgbà náà wà lára ohun tó da ìgbéyàwó Fẹ́mi Adébáyọ̀ àkọ́kọ́ rú. ọ̀rọ̀ wọléwọ̀de Fúnkẹ́ Akíndélé àti Fẹ́mi Adébáyọ̀ yìí kò pamọ́ rárá nígbà náà. kódà ohun tí gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ eré àgbéléwò Yorùbá nígbà náà retí ni wípé kí Fẹ́mi Adébáyọ̀ fi Fúnkẹ́ ṣaya, nítorí tígbìn Fúnkẹ́ bá fà nígbà náà níṣe ni ìkarahun Fẹ́mi náà máa ń tẹ̀lé, tí wọ́n sì jọ ṣe àwọn eré kan tó tayọ nígbà náà táwọn èèyàn sì nífẹ̀ẹ́ sí gidigidi. lára rẹ̀ ni Táíwò táwọn olólùfẹ́ wọn sì ń sọ pé kí wọ́n lo ìmọ̀ eré ìgbàlódé fi tún eré náà ṣe síta báyìí nítorí wọ́n mọ ọwọ́ ara wọn gidigidi tífẹ̀ẹ́ sì ń hàn láàrin wọn. ohun táwọn èèyàn sọ nígbà náà ni wípé Ọ̀gá Bello tó jẹ́ bàbá Fẹ́mi ni kò fọwọ́ sí ìbáṣepọ̀ wọn nígbà náà ni Fẹ́mi àti Fúnkẹ́ ò fi fẹ́ ara wọn sílé, bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì ló ń sọ pé kò sí ìbáṣepọ̀ kankan láàrin àwọn tó bá ti yẹ̀ ní ti pé àwọn méjèèjì mọ ọwọ́ ara àwọn lẹ́nu iṣẹ́ tíátà tí wọ́n yàn láàyò. lẹ́yìn ìgbà díẹ̀ ni olúkálùkù wọn túká tí wọ́n sì ń ṣe àṣeyọrí nínú iṣẹ́ fíìmù wọn lọ́tọ̀ọ̀tọ̀ tí àwọn méjèèjì sì yẹra fúnra wọn débi pé nígbà tí Fúnkẹ́ ṣe ìgbéyàwó rẹ̀ àkọ́kọ́ ní ọdún 2012, Fẹ́mi Adébáyọ̀ kò sí níbẹ̀, tí Fúnkẹ́ náà kò sì sí ní ìkàlẹ̀ níbi ìgbéyàwó Fẹ́mi ẹlẹ́ẹ̀kejì ní ọdún 2016. eré ò pa wọ́n pọ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́, àfi bí Bọ́láńlé Austin Peter ṣe lo àwọn méjèèjì nínú eré rẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ House of Gà, tí Fúnkẹ́ náà sì lo Fẹ́mi Adébáyọ̀ nínú eré rẹ̀ tó pè ní Finding Me láìpẹ́ yìí. ó dàbí ẹni pé gbogbo àwọn nǹkan tí mẹ̀mú náà ti gbọ́ nípa Fẹ́mi Adébáyọ̀ àti Fúnkẹ́ yìí, gbogbo awuyewuye àhesọ àti bí wọ́n sì fẹ̀sùn kan Fúnkẹ́ Akíndélé pé òun ló ṣokùnfà bí ìgbéyàwó Fẹ́mi Adébáyọ̀ àkọ́kọ́ ṣe dàrú ló jẹ́ kó tètè dìde sọ̀rọ̀ ara rẹ̀, ṣùgbọ́n kò jọ pé ibi tó fọkàn sí lọ̀rọ̀ náà bá yọ. àwọn tó bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé Fúnkẹ́ ò sí nílé ọkọ, nítorí náà tí iná ìfẹ́ òun àti Fẹ́mi Adébáyọ̀ bá padà ràn kò sí ohun tó burú níbẹ̀. ṣèbí mùsùlùmí ni Fẹ́mi Adébáyọ̀, ẹ̀sìn rẹ̀ sì gbà láàyè láti fẹ́ ju ìyàwó kan lọ, kí wá ló ń ṣe ìyàwó rẹ̀ tó ń fapá jánu kiri. ó jẹ́ lọ ṣe sùúrù fẹ́mi ara rẹ̀. ṣé kò rí pé ìyàwó méjì ni bàbá Fẹ́mi ní ni kí wá ló jẹ́ tuntun níbẹ̀? ẹlòmíì tó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé tí ìyá Ládùkẹ́ bá ń ṣe báyìí lórí ọ̀rọ̀ Fẹ́mi, kí ni kí ìyàwó Ọdúnládé wá ṣe? Ọdúnládé tó ṣe pé ọdọọdún ni ọ̀rọ̀ rẹ̀ máa ń tàn káàkiri orí ayélujára. ṣẹ́yìn ti gbọ́ kí ìyàwó Ọdúnládé báyàn kan jàrí? ọmọ ọlọ́mọ tó ti gbọ́n ní tiẹ̀, ó yà kọjú sí àwọn ọmọ ẹ̀, ó yà dákẹ́ kó lè ṣe ìyá àwọn ọmọ rẹ̀. ṣó máa lóhùn òrí bí Ọdún ṣe máa ń gbé ẹni ọlá kiri ni? a jẹ́ pé tó bá ṣe pé ìyá Ládùkẹ́ ló fẹ́ Ọdún, á ti pa á dànù tàbí kó pa ara rẹ̀. ó jẹ́ lọ fún ara rẹ̀ nísinmi. obìnrin kan tó tún sọ̀rọ̀ ní sótì ẹ̀ yẹ kí obìnrin tó jẹ́ mùsùlùmí máa jẹrú owú burúkú báyìí? só máa ní òun ò mọ̀ pé Fẹ́mi lẹ́tọ̀ọ́ láti fẹ́ ìyàwó míì ni níwọ̀n ìgbà tó bá ti ń tọ́jú ẹ̀ tó ń ṣẹ̀tọ́, kí ló tún kù? ẹni tó yẹ kó máa dúpẹ́ pé olóòórùn kan kọ́ ni Fẹ́mi ń tẹ̀lé tó máa ba yí ọkọ ẹ̀ jẹ́. ṣé Fúnkẹ́ wá kéré ni? kó lọ sinmi ara rẹ̀ jàre kó tó di pé nǹkan máa bọ́ lọ́wọ́ rẹ̀ pátápátá.